أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ولا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم ربي اشرح لي صدري ويسر لي أمري وآل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته akẹ́yàn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí ajẹ́jẹ́ tó ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ ọlọ́run máa bá wọn ará ilé Ànábì orí ajẹ́jẹ́ tó ọlọ́run kó máa bá ọlọ́run ọlá ọlọ́run kó máa bá wọn sàábì Ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà táwọn tó wá tẹ̀lé títí dijọ́ kẹyìn Allahumma àmín tó akira wa dáadáa akí gbogbo ẹ̀yin àfáà ẹ̀yin khulafa ẹ̀yin ṣéwù akíyín ọ̀rùn yẹn ń wọ inú mọ́tò tó gbogbo yín la kí o táàdẹ̀ yọ èèyàn kankan sílẹ̀ àti gbogbo ẹ̀yin tẹ́ pẹ́ lè sọ̀rọ̀ àtẹ̀yin tẹ́ lè sọ̀rọ̀ tẹ́rù àti sọ̀rọ̀ ń bà yín akíyín torí àwọn kan wà jẹnu ojú kámẹ́rà mi àwọn kan wà nù wa ẹrú tí bá sọ̀rọ̀ mo máa tẹ́ ẹrù yẹn ń bẹ lómìn ọlọ́run dẹ̀ ní wàhálà takhshawhum má bẹ̀rù wọn o wakhshawni èmi ọlọ́run ni kò bẹ̀rù in kuntum mu'minin tẹ́ bá jó nígbàgbọ́ òdodo nam láì ní dóònà pẹ̀lú lórí ọ̀rọ̀ àwọn ẹlẹ́yọ̀ tán ṣe lẹ́kọ̀ọ́ ti wá torí ìlú tèmi lẹ́kọ̀ọ́ ìlú ti wọ́ ní ìlú gbogbo wa ni wọ́n á ní bọ́lá gbolé yín lẹ́kọ̀ọ́ pé ó ń sọmọ Èkó pé ó kì í sọmọ Èkó bí mo ṣe jọmọ Ogun State mo jọmọ Lagos State tọ́rọ̀ bá rẹ̀ ti jọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn especially nílùú tèmi lẹ́kọ̀ọ́ nbí mo gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ àyàmọ̀ ní bẹ́ẹ̀bù ni ṣùgbọ́n tó bá ti jẹ́ bí òdodo bẹ́ẹ̀ a gbọ́dọ̀ sọ ká pera wa sákèésì lórí ẹ̀ náà sọ pé kẹ́hìn tó fẹ́ ṣẹ̀yọ́ máa ṣẹ̀yọ́ kò síbi tí àwa mùsùlùmí ṣe pé ẹ̀yin ẹlẹ́yọ̀ ẹ̀ gbọ́dọ̀ ṣẹ̀yọ́ yín o àgbà o ǹjẹ́ àwa mùsùlùmí sọ bẹ́ẹ̀ pé ká má ṣẹ̀yọ́ yín ǹjẹ́ a sọ bẹ́ẹ̀ níjọ́ tí táwọn Christian bá fẹ́ ṣe ọdún títí wọn ǹjẹ́ a ní ẹ̀yin Christian ẹ̀ gbọ́dọ̀ ṣọdún ta ló sọ bẹ́ẹ̀ kò síbi tá a ti sọ bẹ́ẹ̀ kò síbi tá a ti di Christian mú lọ́wọ́ pé ẹ̀yin Christian ẹ̀ gbọ́dọ̀ ṣọdún yín àgbà kẹ́ ṣọdún yín kò síbi tá a ti sọ bẹ́ẹ̀ táwọn Christian bá dìde pé àwọn fẹ́ ṣọdún tiwọn wọ́n ń gbèrè sí jáde fáwọn alátẹnujẹ́nu wa àwọn alátẹnujẹ́nu wa nínú àfáà wọ́n ń jẹrẹ sí àwọn alátẹnujẹ́nu àwọn àfáà wọ́n ń jẹrẹ sí Christmas lọ́wọ́ àjẹǹjẹ tó ló ń jẹ Christmas débi pé àwọn àfáà tó lọ ń ṣàdúrà fún ọpa ṣe iṣẹ́ mi o àwọn àfáà wa wọ́n yìí ń jẹ̀rẹ̀ sí Christmas lọ́wọ́ nínú ilé báyìí tán ti wò pé àjẹǹjẹ tó ló ń jẹ Kérésìmesì àwọn làwọn ń ṣàdúrà fún wọn so àwọn máa jó ń jẹ Christmas sí dọjọ́ ogbó àwọn ni ló fi mú kan náà àwọn àfáà tó ń rọ́fò tó ní kí ló dé ẹ fi wọ́n lẹ̀ kó tó di pẹ́ dé for God's sake kó tó di pẹ́ dé bàtíjọ́ ń ṣe ti pẹ́ kíní kan ó kàn rọ́fò Islam kò sọ bẹ́ẹ̀ pé kí Islam ní kẹ́ fi wọ́n lẹ̀ kíní kan oní humanity sọnù ó ń rọ̀fò
alábòsí number 1 top of the range number 1 monofik inú Islam humanity àbẹ́ humanity top of the range inú alábòsí òun ni tó bá ti ní ká fi àwọn oní Christmas ilẹ̀ torí pé mo ní kó jáde kó wá sọ kí ni ti Santa Claus papọ̀ kí ni Santa papọ̀ mọ́ báwo ni ti Santa ṣe jẹ́ nínú Christian tó fi ń di pé wọ́n celebrate ọjọ́ bíi Jésù lọ́nà 25 tó dẹ̀ tún celebrate Santa náà lọ́nà 25 tó dẹ̀ jẹ́ pé àwọn kan náà lọ́jọ́ celebrate méjèèjì papọ̀ títa náà ń ṣe ṣé ọjọ́ bíi Jésù là ń ṣe ní àbí títí Santa Claus ó gbọ́dọ̀ jẹ́ kan nínú méjèèjì tó ṣe bá pọ̀ ní Christian ó gbọ́dọ̀ question pé wá Christian ni mí ta ló ń jẹ́ Mr. Santa Claus ó mọ Santa mò ń bọ̀ jẹ́ bẹ́ẹ̀ wọ́n jáde bàbá onírùngbọ̀n bàbá oníkìní mò ń bọ̀ jẹ́ ìyẹlẹ kù ele Santa ọkùnrin onírùngbọ̀n funfun tí rùngbọ̀n fẹ́ jọ tèmi Santa onírùngbọ̀n funfun yìí náà ń pè Santa Merry Christmas kí ni títí ẹ̀ papọ̀ mọ́ ọjọ́ bíi Jésù so àwọn àfáà tó wá ní kẹ́kẹ́ máa celebrate ẹ bèèrè lọ́wọ́ pé ṣé ó mọ ọmọ tó ń ṣe ṣe Mr. Afa sórí ẹ pé tó ní pé ká jóúnjẹ wọn sọ́jọ́ bíi Jésù náà ń ṣe ní àbí ti Santa àbí wọ́n ń bọ Santa àfọwọ́lẹ́sọ̀kúsọ aláìníláàkáyè olódo mọ̀nàfíkì àgbà fún gbogbo ilẹ̀ Yorùbá náà tó bá ti wá ní ká celebrate Christmas yẹn a gbọ́dọ̀ bá wọn celebrate ẹ̀yọ̀ torí pé àwọn náà celebrate òòṣà ni ẹ jẹ́ kẹsàn-án lọ bí ti fẹ́ lọ sọ pé I will call you when I finish okay sir sọ wípé kó má celebrate ọdún ẹ̀yọ̀ kò síbi tí mùsùlùmí kọ̀ọ̀kan ti sọ bẹ́ẹ̀ pé ẹ gbọ́dọ̀ ṣẹ̀yọ yín o kò síbi tá a ti sọ tẹ́ bá fẹ́ ṣẹ̀yọ yín ẹ máa ṣẹ̀yọ yín lọ kò sẹ́ni tó dì yín mú Christian ń ṣọdún tiẹ̀ kò disturb anybody àwọn alátẹnujọ́ lọ jẹrẹ sí ń bẹ̀ àwa mùsùlùmí ń ṣọdún wa àwọn tó fẹ́ jẹrẹ sí wa wọ́n bá wa jẹ́ ń bẹ̀ tó fẹ́ bá wa jẹ́ nù ìrẹsì léyà àtẹran léyà wọ́n bá wa jẹ́ ń bẹ̀ àwọn tá fún lẹ́ran ọdún wọ́n bá wa jẹ́ ń bẹ̀ ǹjẹ́ àwa mùsùlùmí nà anybody ǹjẹ́ a bá anybody jà bá ṣe ń celebrate ọdún títí wa tààlà bá jà tààlà nà tó o bá mọ tó fẹ́ kọ ìṣẹ́jú in a blink ni o tó bá sọ kú sọ máa block yẹ in a blink ni máa block yẹ o máa kọ shit sórí platform wa bí o ǹjẹ́ àwa mùsùlùmí tó lọ kọ̀rọ̀ tó lọ gùn bẹ́ẹ̀ tó kọ newspaper yẹn kí ló kọ ọkùnrin yìí má bu wa o èmi ò ráyè gbogbo rọ̀bọ̀rẹ̀ ibi tó bá ti lọ kọ púpọ̀ tó bá ti kọ púpọ̀ a máa blọ́ọ̀kì èmi ò ráyè òṣì ẹ̀yin tẹ bá wà ń bẹ̀ tẹ bá ti pé wóróworó lọkùnrin tó kọ gbogbo ẹ bá ń tẹ anger face sórí ẹ máa blọ́ọ̀kì ẹ ní blink ni mo ráyè òṣì. ní kẹ́yìn tẹ fẹ́ sọdún ọdún eégún yín kẹ́ má sọdún yín àyànda yín kẹ́ má sọdún yín lọ àti yọ̀ǹda yín kẹ́ máa sọdún yín lọ bẹ́ẹ̀ ni jẹ́ ǹda ní na bá ṣìkúri. Sagi? Which one? This one? Which one you want to put? This one. This one? Yes. In Abashi, double gomo. Okay. Make which name for that? This one? Name? This one. I don't know. You tell me. Ever been to long? You go tell them now. Now I'm here there for live program now. Bring them down. Ní ẹ má sọdún yín tẹ́ bá fẹ́ sòsì yín ní ẹ má ṣe ó ti kọ kúkọ wọ́n dìdìrì yẹn ó ti lọ sọ kúsọ jẹ́ ń blọ́kẹ̀ ní ẹ má sọdún yín àyọ̀ǹda yín kẹ́ sọdún yín kí ló dé tẹ́kù tẹ́ bá fẹ́ sọdún tí yín ẹ máa nà yàn tẹ́gùn yín bá jáde ẹ máa nà yàn ní tẹ́ bá rí Christian tó ń lọ ẹ máa nà tẹ́ bá rí mùsùlùmí tó ń lọ ẹ máa nà ẹ̀yin ìjọba ní ẹ̀yin náà kújọ ń ṣe ni ní ẹ má ṣe
Ní ẹ má ṣe kò síbi tá ti di anybody mú lọ́gbọ́ ẹ má ṣe ẹ gbọ́dọ̀ ṣe wà àgbà ẹ má ṣe lọ ṣùgbọ́n ṣé dandan ni ká bá yín celebrate ẹ ní díẹ̀ bó ta bá wá ń lọ tẹ bá ń sọdún yín tá a bá ń kọjá lọ wọ́n á máa mú wa wọ́n á máa nà wá kí la ṣe díẹ̀ bó ta bá ń kọjá lọ wọ́n á dẹ̀ kì wá mọ́lẹ̀ wọ́n á máa nà wá ṣé ká má kọjá ni torí pé kì í ṣe ara yín sìn ṣé dandan ni ká dára yín ni tẹ́ máa nà wá tá a bá ti ń lọ màá gbá àwọn proof wa o màá gbá àwọn proofs màá gbé wá fún yín sí o mò ń bọ̀ ẹ sọdún yín àní ẹ má sọdún yín sọ bẹ́ẹ̀ kò sí ta ṣe pé ẹ gbọ́dọ̀ sọdún ẹ̀yọ̀ yín kò sẹ́ni tó dì í mú pé ká má ṣe rọ̀bọ̀rebe tẹ́ ń ṣe kí lẹ wá nà àwa tá wá ń lọ tá jẹ́ citizen bíi ti yín kí lẹ nà wá fún ṣé dandan ni ká bá yín participate inú shit tẹ́ ń ṣe ni ṣé dandan ni ká bá yín participate inú bullshit yín ni àní ẹ má ṣe náà kí ló kọ wá but anybody tó bá ti wá ń lọ kẹ́ máa nà kí lẹ nu anybody fún náà lẹ́tọ̀ àti nu anybody ẹ̀yin ìjọba ẹ bá wa fòfin de anybody tó bá gbẹ́yọ̀ pé tó bá nu anybody tí ò kì í ṣara yín tí ò ń ṣe lẹ́yọ̀ bíi tiẹ̀ kó nítọ̀hún lọ ṣẹ̀wọ̀n torí pé wọn lẹ́tọ̀ àti nu anybody ẹ wo èèyàn kan tó ń nà yìí mò ń bọ̀ ẹ wo ẹ tó ń nà yìí ẹ wo mo fẹ́ gbé fídíò kó tóbi ẹ wo ẹ tó ń nà yẹ wò kí ló ṣe fún wọn. ọ̀rọ̀ dẹ̀ ló mọ̀ rí wọn máa nà kú náà ẹ ọba ṣe ń nà èèyàn ẹ ọba ṣe ń nà ẹ̀yin ìjọba ṣé bó ṣe kó rí leléyìí mò ń bọ̀ ṣó yẹ kó máa nàyàn báyìí wọ́n wá ń la igi yẹn mọ́ wọ́n wá ń la ọ̀pá bàtà yẹn mọ́ lórí wọ́n là á mọ́ kí ló ṣe irú ọdún burúkú wo leléyìí irú ọdún òṣì wo leléyìí irú ọdún òfò wo leléyìí tẹ́yìn ìjọba dẹ̀ wà ń bẹ̀ ok ìkànnì yẹn mò ń bọ̀ ìkànnì eléyìí o ó pọ̀ gan o bó ṣe ń na ọgbà àwọn èèyàn kiri inú street nìyẹn kí ló dé náà kí ló ṣẹlẹ̀ lọ́kọ́ bá yín celebrate ni èwo làwọn eléyìí ẹ tún wà wọ́n lè ẹ wòran ẹ wà àwọn yẹn náà ń nà wọ́n padà kí ló ń dá wa lálẹ́ fún ẹ ọba yìí fi dá wa lálẹ́ káàkiri inú àdúgbò ẹ wòran tó ń dá wa lálẹ́ inú àdúgbò kiri ìkọ́túlélẹ́ ò ń bọ̀ ó pọ̀ gan o tọkàn mú gbogbo àwọn èèyàn ẹnìbọ̀ tó bá ti kọjá lọ ẹ máa mú ẹ máa kì mọ́lẹ̀ ẹ máa nà kí náà ṣe fún yín ẹ wo lẹ́yìn ẹ bá ṣe ń nà mọ́lẹ̀ ẹ wò rán ẹ wo bá ṣe ń nà yàn wọ́n máa ń ṣàwọn èèyàn léṣe eléyìí ìbọn ló tún yọ ìbọn lélẹ́yìí yọ jáde ìbọn nínú ọdún wo lélẹ́yìí ìbọn ló yọ yẹn ìbọn nínú ọdún wo lélẹ́yìí. ẹ wò lọ. tẹ́lẹ̀ fòfin de àwọn ọmọ wèrè yìí tí wọ́n gbẹ́yọ̀ yìí kí ló tẹ́lẹ̀ fòfin de wọn ṣé dandan ni káwọn èèyàn bá yín celebrate ẹ wọlé náà ó tún máa dìgbà ẹ wò lọ. kí ló dé náà ṣé dandan ni ká bá yín celebrate ọdún yín ṣé dandan ni ká bá yín celebrate ẹ̀ ní ṣé dandan ni ká bá yín ṣòṣì ní. ẹyọ òṣàwèrè wo ni ẹyọ òṣà alájà yín wo ló ń bọ̀ abẹ́yà wèrè ẹyọ òṣà alájà yín wo ló ń bọ̀ ẹyọ òṣàwo ẹyọ òṣà alájà gbogbo yín èèyàn olórí burúkú wèrè obìnrin tó wà bẹ́ẹ̀ ẹyọ òṣà alájà yín wo ló ń bọ̀ ẹyọ òṣàwo ṣé kò ní rìnrìn tiẹ̀ ni ṣé bóyá kírísítẹ̀ ni
bóyá Christian ni ó dẹ̀ jẹ́ mùsùlùmí ó dẹ̀ máa lọ títí ẹ̀ kí ló kọ́ pẹ̀lú títí tẹ́ máa nà ṣé dandan ni pé kó yàn bá yín celebrate òṣì tẹ́ ṣe ni ṣé dandan ni kí yàn bá yín sórí burúkú yín ni ẹ̀ẹ́dẹ̀ dá sórí burúkú ti yín dé pé anybody tó bá ti wá kọjá rẹ̀ ẹ máa kì mọ́lẹ̀ ẹ máa nà ẹ̀yin ìjọba ẹ bá wa fòfin dè wọn anybody tó bá ti gbé yọ̀ tó bá nà anybody ẹ sọ pé ó yé wọn báyìí ló máa ṣe ẹ̀ẹ́dẹ̀ kó gbọ́ lọ sí TBS àbí National Stadium kọ́ lọ́ máa pa kọ́ máa lọ máa sòṣì wọn bẹ̀ wọ́n ìta máa nà ọgbẹ́ everybody kí ló everybody ṣe fún yín ẹ kọ́ káwọn èèyàn mọ́lẹ̀ máa nà ẹ mọ iye àwọn èèyàn tó ń ṣe léṣe iye àwọn tó ń rí iye àwọn tí àwọn èèyàn rí rìkọ́dù lélẹ́yìí ẹ mọ iye àwọn èèyàn tó máa ti ṣe léṣe irú ọdún wo lélẹ́yìí ẹ dẹ̀ máa pè ókè ṣé kánífà lélẹ́yìí àbí kí la máa pè é ẹnẹ́ invite àwọn èèyàn kan wá wo òṣì tẹ́ ń ṣe àwọn èèyàn débẹ̀ láti wá wo òṣì tẹ́ ń ṣe ẹ̀mú ẹ̀nà wọn ṣọ́ọ́dún lélẹ́ àbòṣì ohun tí ò bá ọpọlọ mu ohun tí ò bá ọpọlọ mu àwọn ẹni ẹlẹ́ni tó wá bóyá àwọn tó wá bá yín ṣe fàájì náà ni o ẹ kì wọ́n mọ́lẹ̀ ẹ̀nà wọn nàkúnà ṣọ́ọ́dún tó ń bọ̀ wọ́n máa bá yín celebrate òṣì tẹ́ ń ṣe ẹ̀yin pé kánífà lẹ́ ń ṣe o kánífà kọ́ lé léyìí torí pé adimu wọn lóòṣà títí wọn oníko olóòṣà tiẹ̀ ọlọ́gẹ̀dẹ̀ olóòṣà tiẹ̀ àǹgẹ̀rẹ̀ lóòṣà tiẹ̀ làbà àwọn tiẹ̀ lóòṣà àwọn ṣà ní wọn lólórí títí wọn bọ̀ tí gbogbo ọ̀nà máa ń de ògùn mọ́ra wọn máa de bàǹtẹ́ ẹ̀ńtà fẹ́ de bàǹtẹ́ máa de bàǹtẹ́ ẹ̀ńtà fẹ́ de ògùn á de ògùn mọ́ra ọdún tí tẹ́mi bá wọn ṣe láàsì tájọ ṣòṣì tẹ́ ń ṣe yìí gbogbo àjọ ṣòṣì yìí èèyàn kan tí mo rántí brọ́dà wa Akim Pako mo rántí àjọṣẹ̀yọ ni kí lórúkọ ẹ̀gbọ́n yìí làbà làwọn náà ṣe kí lórúkọ ẹ̀gbọ́n yìí Sàmí Oníkẹ̀kẹ́ àjọ wà ń bẹ̀ ni Sàmí Oníkẹ̀kẹ́ Sàmí Oníkẹ̀kẹ́ wà láyé àfa Akim Pako àwọn ti ṣaláìsì Sàmí Oníkẹ̀kẹ́ wọ skẹ́ẹ̀tì rẹ́ẹ̀dì báyìí skẹ́ẹ̀tì rẹ́ẹ̀dì èmi ni Sàmí Oníkẹ̀kẹ́ ń gbé ògùn lé lọ́wọ́ wọ́n gbé ẹ̀bùlé mi lọ́wọ́ báyìí kí n máa fún àwọn èèyàn kan máa fi sẹ́nu gbogbo àwọn èmi tó ní kí n fún àwọn èèyàn lóògùn èmi ò lò mo tó ní mo wò pé pàǹtí ni gbogbo rọ́bìṣì eléyìí kò ní ìtumọ̀ nígbà tí ìjà bẹ̀rẹ̀ gbogbo àwọn tó de gbàǹtẹ́mọ́ra ẹlòmíì gbé jàpá sọ́rùn ẹlòmíì ṣe gbogbo ẹ̀ gbogbo wọn ló sá lọ gbogbo àwọn olóògùn tó lóògùn gbogbo àwọn tó lóògùn tó gbé jàpá sọ́rùn tó kó ògùn tó ṣe gbogbo ẹ̀ mọ́ra gbogbo wọn ló sá lọ nígbà tí ìjà bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo oògùn wèrè tó ń lò ọ̀sàrọ̀ àwọn ọmọ oríta la dúró pé kí ló ṣẹlẹ̀ àwọn àbá dúró bàbá Bọ́lá Tinubu ló wà lórí oyè ńgbà náà lọ́dún náà bàbá Bọ́lá Tinubu àwọn náà wà lórí oyè lọ́dún yẹn tíjà bẹ̀rẹ̀ ní Dùmọ́ta àwọn náà wà gọ́fúnà nígbà yẹn tàbí lọ jágbódo bẹ́ẹ̀ ni lọ́dún yẹn àwọn ọmọ tó bá já gbogbo àwọn tó já gbogbo wọn máa kú àyè exist Àtíkù àyè mi dèní àkú but ohun tá à ń sọ ni pé ok àwa ti yí padà kó omi òṣì yẹn a dẹ̀ rí pé gbogbo ohun tó à ń ṣe ń bẹ̀ rọ́bìṣì ni kò ní ìtumọ̀ wasting of money wasting of time kò ní ìtumọ̀ kọ́kọ́ kò ṣe àǹfààní kọ́kọ́ kò fi ṣe fàájì ni ẹ wá nǹkan mi kẹ́ fi ṣe fàájì náà ẹ wá nǹkan míì kẹ́ fi dá wa lára yá nínú ìlú tó yẹ pé fẹ́ ṣe kánífà àwọn tó bá pẹ́ fẹ́ ṣe kánífà ni oko fàájì wà ń bẹ̀ kí lórúkọ àmì olóògbé wà ń bẹ̀ kí gbogbo kó kánífà jáde ní December kọ́ ṣe fàájì wọn káwọn èèyàn máa tó bá pẹ́ yẹn lẹ́fẹ́ ṣe ṣùgbọ́n ẹ̀yọ̀ yìí ṣíríkù ẹbọ ni níwájú Ọlọ́run tẹ́bàdàn náà fẹ́ ṣẹbọ yín ẹ̀ lọ́ọ́ máa ṣe púpọ̀ nú èyí tẹ́jọ́ ń ṣe kiri náà Isiaka Wasiu Saheed Ismaila gbogbo 99% tó wà ń bẹ̀ mùsùlùmí ni 99% ẹ̀dẹ́jọ́ ń ṣòṣì mùsùlùmí ni gbogbo yín ẹ má bínú you don't bring my iPad I dey for live program if you don't work make you let me know I dey for program yeah 99% ẹ̀dẹ́jọ́ ń ṣe gbogbo òṣì tẹ́ ń ṣe mùsùlùmí lẹ́jọ́ ń ṣe ẹ wá ẹ kàn ṣe jákujàku wọn rò pé ẹ kéde kan eléyìí silver àwọn tó lọ Mọ́kà gbogbo àwọn ìyàwó yín táwọn náà lọ Mọ́kà táwọn àwọn alájà àwọn yàrá sàlátù
gbogbo wọn náà pàtẹ orí burúkú wa ní ẹ̀yẹ wa ní àníkòmẹ̀ gbogbo ọjọ́ yìí di orí burúkú káàkiri sálẹ̀kọ̀ mo ní gbogbo live video wọn mọ̀ pé olórí burúkú ẹ̀wẹ̀lẹ̀ alásàlátù àwọn jámúàtì àwọn kí lórúkọ àsàlátù Lagos Island kan máa ń ṣe jágàjàgà yìí gbogbo wọn náà wà bẹ́ẹ̀ mo ní gbogbo ẹ̀wẹ̀ wọ̀rọ̀ súnmù àmọ̀nù súnmọ̀ káfàrù ní ẹ̀kọ́ pẹ̀lú ayé mùsùlùmí ni súnmù àmọ̀nù súnmọ̀ káfàrù mùsùlùmí díẹ̀ kèfèrí díẹ̀ òun ni súnmọ̀ àmọ̀nù súnmọ̀ káfàrù súnmọ̀ ìsídàdún kúfúrán tó bá fẹ́ dúró lójú kan dúró tó bá fẹ́ jẹ́ mùsùlùmí ó lè ṣe mùsùlùmí kó máa ṣẹ̀yọ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ bá mùsùlùmí ń bẹ̀ tó bá ní ó bá wọn ṣe bọ̀ tí ó kọ́ lọ wòran ni àbókí ń bàrà ó ṣí mọ́ bàrà yìí ọ̀rẹ́ olè lòun náà àbókí ń bàrà ó bàrà ó ni ọ̀rẹ́ olè ni kí ló lọ ṣe ń bẹ̀ ó lọ wòran ni ò lọ bá wọn gbẹ́yọ̀ kí ló lọ wòran ẹ̀ fún kí ló lọ ó yàtọ̀ sẹ́ni tó lọ wòran Ọ̀ṣun Òṣogbo ó yàtọ̀ sẹ́ni tó lọ wòran eégún ó yàtọ̀ sẹ́ni tó lọ bá wọn wòran ìṣẹ́mọ́ ní kóòdù ìwọ mùsùlùmí tó bá wà ń bẹ̀ kí ló wà ń bẹ̀ ọmọ Èkó làwa náà ọmọ Oníkòyí ni mí lẹ́kọ̀ọ́ náà ọmọ Oníkòyí ni mí ó yẹ kémi náà wà ń bẹ̀ kí ni ẹ̀yọ agbolé wa o ẹ̀yọ wèrè wo àbí kọ́lọ̀ bá pa gbogbo ẹ̀ rẹ̀ kọ́lọ̀ ń pa gbogbo ẹ̀ kó parẹ́ kó má ṣe kọ̀kọ̀ kù ó yẹ kémi náà lọ ranjú kí n ṣàranjú rìn ni kí ló ṣẹyọ ẹyọ òṣìwò ohun tó bí Ọlọ́run nú tó bá ní kánífà ni kánífà kọ́ leléyìí kánífà kọ́ ẹ ti ẹbọ wà ń bẹ̀ kí leléyìí tẹ́ ń ṣe ẹbọ ni tó bá jẹ́ pé kí n de ògùn mọ́ra kí n de ògùn mọ́ra èwo ni ìyá àgbò ìyá àdọ́ ìyá kìnìkan gbogbo yàmàyàmá tẹ́ ń ṣe gbogbo bullshit tí ò nítumọ̀ gbogbo tẹ́ ń wí ń bẹ̀ kílẹ̀ ṣe rọ́bìsì ni tó bá jókòó tẹ́ wò bàbá òkè kí ni àǹfààní gbogbo aṣọ white tẹ́ wọ̀ láti bẹ̀rẹ̀ gbogbo àwa kún àrùpalẹ̀ gbogbo àdọ̀tí àwa rí jákujáku tílẹ̀ bá máa ṣú ẹ̀ gbogbo ẹ̀sẹ̀ á máa rú ẹ̀ torí wàá máa rú àrùpalẹ̀ yẹn wàá bẹ́ pé òun wàá máa wọ́rìn bẹ́ẹ̀ ló ṣe rí òní nísinmi kí ni gbogbo kí ni èrè tó jẹbọ ń bẹ kí ni èrè tó fẹ́ jẹbọ ń bí òṣì tó ṣe ẹ̀ torí pé tí o bá ń ṣe nǹkan nípa torí pé nǹkan báyìí mo ṣe ṣe o tí bá ṣe léyìí tán o mo máa gba rìwọ́ọ̀dù báyìí níwájú Ọlọ́run táwa mùsùlùmí bá ṣe anything I need belief ìwọ tó bá fẹ́ criticize mi ẹ má wo òpònú tó ẹni òpònú tó bá fẹ́ criticize mi o tó bá jẹ́ ọmọ Èkó o mùsùlùmí ló máa jẹ́ ọmọ mi kò tiẹ̀ sẹ́ńtò o àfàwọn ẹlẹ́bọ ìlú òkè yẹn ló máa fẹ́ criticize mi torí pé àwọn kan máa wọ pé ẹ fi wálé ẹ̀jẹ̀ ká ṣe ṣe wa ọmọ Èkó gangan sọjí wọ́n sọjí ọkọ̀ rẹ̀ pé ó ṣì làwọn ń ṣe àwọn kan ṣòṣì táwọn lọ ni ọmọ Èkó tó bá fẹ́ criticize tí mo sọ yìí ó mọ̀ pé ó ṣì lòun ń ṣe ó dẹ̀ dúró pé fi wálé ẹ̀jẹ̀ á máa ṣòṣì wa lọ àwọn fẹ́ ṣòṣì táwọn ni pé kí fàwọ́lẹ̀ àwọn fẹ́ ṣe umura gbogbo wọn ẹlòmíì bó ṣe parí ẹ̀yọ̀ báyìí ó ń wọ plane lẹ́nìí ẹlòmíì ó ń wọ plane lọ́la ẹlòmíì ń wọ plane lọ́tùlà wọ́n láwọn ń lọ sí Mọ́kà àwọn ń lọ ṣe umura àwọn lọ ṣe umura kí láǹfààní tó ṣe ó ń waste owó ẹ̀ dànù torí pé ẹ̀mí ẹ̀ ò bọ́ ń bí kí lẹ́yìn ti ṣẹ́ẹ̀dì sí mi ẹ̀mí ẹ̀ ò tí ì kúrò nínú ẹbọ tó ń ṣe ò ń ṣẹbọ eléyìí ẹ̀yọ̀ tẹ́ ń gbé ohun tó ń bí Ọlọ́run nú ni ẹ̀dẹ̀jọ́ ń participate ẹni wàá bí lè pé bóyá wàá gbé yẹn déwájú Ọlọ́run wàá tó àlọ́ bẹ Ọlọ́run ṣé ẹ̀yọ̀ tó ń ṣe yìí ṣé wàá fi tọrọ báwo lè fẹ́ àdúrà ló fẹ́ ṣe náà nínú ẹ̀yọ̀ tó ṣe wàá gbọ́ pàṣókè wàá ṣàdúrà fèèyàn àdúrà ìyá wa gbà pẹ̀lú wèrè tó ń ṣe yìí àdúrà wo lẹ́yìn ẹlẹ́yọ̀ máa ṣe fáwọn ẹni tó bá wò yín náà àdúrà wo lẹ́ ń ṣe wàá pẹ́ ẹ̀yọ̀ olórí gbogbo ẹ̀yọ̀ Èkó àdúrà wo ni ẹ máa ń ṣe fáwọn èèyàn náà fún kíni yìí tẹ bá fẹ́ ṣàdúrà fún yàn kí ló àdúrà tẹ́ ń ṣe fáwọn èèyàn ẹ tẹ̀ ṣe ká gbọ́ ká tẹ̀ rí pé ń tẹ̀ ń ṣe yẹn ó dà ẹ ṣàdúrà yín tẹ̀ ń ṣe lẹ́yìn ọ̀pá tẹ̀ ń kà ẹ bá ẹ fẹ́ ṣàdúrà fáwọn ọ̀jọ̀mọ́ yín tó wá o síbi bẹ̀ ẹ ṣàdúrà fún wa kárí àṣẹ ń ṣẹ̀mí o ọlọ́run má forúkọ Ọlọ́run sí o forúkọ ẹ̀yọ̀ yín sí
má forúkọ Ọlọ́run sí torí Ọlọ́run kò bá yín kò support orí burúkú tẹ̀ ń ṣe má forúkọ Ọlọ́run sí púpọ̀ nú àwọn òpònú yìí o mùsùlùmí ni wọ́n o àwọn òmùgọ̀ tó jó lórí wọn àtàwọn tó tẹ̀lé wọn mùsùlùmí ni púpọ̀ nú wọn o mùsùlùmí ni wọ́n o wọ́n dẹ̀ sọ́ọ̀ṣì wọ́n dẹ̀ sọ́ọ̀ṣì lọ mùsùlùmí ló pọ̀ nú wọn o wọ́n wá ń bà lọ bẹ́ẹ̀ wọ́n wá gbé ẹ̀dẹ́wájú Ọlọ́run wọ́n wá ní Ọlọ́run inú alágọ̀ fún rẹ̀ yìí ìmí àkúnú wọn àáfàá látú lọ kírun sí lára ṣáwọn eléyìí lọ máa kírun sí lára ṣe tẹ́ bá kú tó ń sìn báyìí ẹnìbọ̀ tó bá kú nù yín síbi orí burúkú yẹn ṣé àwọn àáfàá ní kò sí àbáwọn ẹlẹ́yọ̀ ní kàn lọ kọ̀pá sí lára tóun náà dẹ̀ mọ̀ pé tóun bá kú máa wọ náà ṣáwọn àáfàá ní kò kírun sí yín lára gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ lọ́ ṣe yọ ṣáàfàá ní kò kírun sí yín lára ẹ̀ ní jáwọ́ ń bẹ̀ ṣáàfàá ní kò kírun sí yín lára àbẹ́lẹ́bọ ẹgbẹ́ yín ní kò máa kírun sí yín lára ṣọ́ọ́ tẹ̀ kírun sí ṣáwọn àlà ṣe máa kírun sí ayé lára ní kírun sí ayé lára ẹ̀kọ́ lẹ́ẹ̀kọ́ pa sí lára ẹ̀ẹ́dẹ́gbẹ̀lẹ́ kan ẹ̀ wá lọ sí èwo lórí burúkú tẹ̀ ń ṣe ohun tẹ́ ẹ̀ ní gbalada wájú Ọlọ́run tẹ́ tún máa jẹ̀yà tẹ́ tún máa wọná èèyàn kan ò ní bá ń tẹ́ ń ṣe yìí kó bá kú wàláì tàláì súnmọ́bì láìlẹ̀síláwà ó máa wọ iná gbére kò ní bọ́m̀bẹ̀ ó gbáyà Kùránì Ọlọ́run ní iná láyẹ̀ gìfìrù ayú ṣíríkà ṣé ńlá ló ń lò àbí ńlá ó ní láyẹ̀ gìfìrù ayú ṣíríkà bì í láyé òun ò ní fi orí jẹun tó bá ṣẹbọ sóhun Ọlọ́run wáyẹ̀ gìfìrù mọ́ọ́dún náà zálíkà tó bá jẹ́ pẹ́ṣẹ̀ míì ló ṣẹ̀ o lèmọ́ ń yàṣà òun lè forí jì tó bá jẹ́ pẹ́ṣẹ̀ míì ló ṣẹ̀ tó bá jẹ́ pẹ́ bọ́ ló ṣe ó gbẹ́yọ̀ kú ni ó gbégún kú ni ó gbégunu kú ni abúlọ̀sùn Òṣogbo ẹjọ́ ń ṣe Ọlọ́run náà wọn ò ní forí jì ẹ̀yin náà láyà gífúrú ayé ṣíríkà bí òun ò ní forí jẹ tó ṣẹbọ sóhun Ọlọ́run torí pé léyìí associate nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run léléyìí tó bá jẹ́ pẹ́ṣẹ̀ míì ló ṣẹ̀ òun Ọlọ́run máa forí jì Ọlọ́run wá ní wà mọ́ yóò ṣíríkì bíi láàyè ẹni tó bá ṣẹbọ sóhun Ọlọ́run o fàkọ̀dì dọ́là àlàbà ìdàn onítọ̀hún ti sọ̀rọ̀ ní sọ̀rọ̀ tó fojú wọn gbangba ẹ wo àwọn olórí yín yìí tó bá nílà káyè á rí pé tí mò ń sọ òdodo ni tóun bá kú sóun máa wà lìjọ́ nù àbó máa wọná kọjọ́ kòkó rówó á ní ẹ̀sà ìṣítù má dá sọ̀rọ̀ wa fi wálẹ̀ jẹ́ ká máa bá lọ bẹ́ẹ̀ jẹ́ ká máa bá lọ bẹ́ẹ̀ tàbádéwájú Ọlọ́run kọ́lọ́run bá kó yanjú wa fi wálẹ̀ kí ló dé ṣé wọ́n ní kọ́sọ́mà ni ìwọ ni kílẹ̀ pé ìwọ ni immigration wájú Ọlọ́run má dá sí fi wálẹ̀ fi wálẹ̀ má ṣe wá sí fún wa èmi ò pé ẹ pé kò gbọ́ mi ò sọ kò gbọ́ ò gbáyà Kùránì ni Ọlọ́run ní wàhálà náà sí àlẹ́nà lẹ́dí náà òrìṣìlẹ̀ ilé yìí àábì lọ́wọ́ ẹ̀yìn tá a ránṣẹ́ sí ṣẹlẹ̀ ní sọ fún yín pósì lẹ́ ń ṣe wàhálà náà sí àlẹ́nà lè mùrìṣẹ̀lín àwa bè lọ́wọ́ àwọn tá a ránṣẹ́ pé sàn jíṣẹ́ Ọlọ́run máa bè lọ́wọ́ ẹ̀yin olórí burúkú tẹ́ ń ṣe orí burúkú yìí pé ṣẹlẹ̀ ní sọ fún yín pósì lẹ́ ń ṣe àwa bè lọ́wọ́ àwọn tó ránṣẹ́ pé ṣe jíṣẹ́ mi ìwádìí torí pé bẹ́ẹ̀mi náà bóyá mi ò clean èmi náà ẹlẹ́ṣẹ̀ ni mí èmi náà mò ń ṣe Ọlọ́run tó bá wá débi tẹ́ bọ́ kí má wá ìwọ ń bú mi bẹ̀rẹ̀ ilé ìpè mi lórí burúkú kí ni mo ṣe ń sìn mo sọ fún yín pé kẹ má ṣe ẹbọ tó wà ń bú lórí burúkú ẹ wo lórí burúkú ọmùgbó yìí ó ti mú gbó orí ẹ ti yí ó ń dùn pé mo ní kọ́ àwọn máa ṣe ẹbọ ó pè mí lórí burúkú má wọrí jẹ́ ń blọ́ọ̀kì mo ti blọ́ọ̀kì ẹ wèrè mo ti blọ́ọ̀kì ẹ̀wọ̀ ẹranko yẹn o mo blọ́ọ̀kì ẹ̀wọ̀ apáta ò tiẹ̀ nílẹ̀ wa tó bá tiẹ̀ rí mi wò ò ní lè kọ́mẹ́ǹtì mọ́ ó dùn wèrè ó dùn wèrè pé mo jáṣẹ́ wèrè ẹ bọ́ wèrè tó ń ṣe ọ̀dẹ̀ ẹ tẹ́ ẹ̀ bá rẹ́ni sọ fún yín pósì lẹ́ ń ṣe ẹja wọ́n bẹ́ẹ̀ lágbájá máa wà ń bẹ̀ tàmẹ̀tú máa wà ń bẹ̀ ẹ̀yin olórí wọn ẹ má bá wọn ṣe é mọ́ tẹ́yìn olórí wọn ò bá tẹ́ bá lẹ́yìn ò ní jáwọ́ ẹ̀yin ọmọ tẹ́ ń tẹ̀lé wọn lẹ́yìn ẹ̀ sá ń bẹ̀ èèyàn kankan ò ní ṣe kíní ikú kó má wọná o
ìkìlọ̀ ti wá ni pé káwa sọ fún yín pé n tẹ́ ń ṣe yìí ẹni tó bá bakú máa wọná tá a bá dẹ̀ sọ fún yín àwọn máa jẹyà làwọn ṣe ń sọ fún yín ẹnikẹ́ni àáfàá káàfàá tó bá jáfẹ́ èkó tó bá jọ́mọ èkó tó dẹ̀ ṣe wáàsí tí ò bá sọ fún yín àbí ìmáàmù èkó tí ò kíkè gẹ̀ẹ́sì orí burúkú tẹ̀ ń ṣe tí ò sọ fún yín òun nìyẹn ọlọ́run nìyẹn ọlọ́run bá máa béèrè lọ́wọ́ ẹ̀ pé wáyé tó sọ fún wọn ṣó máa nẹ́rù ń bà wọn ni ẹ̀rù kẹ́ má bàa ná òun ó ń ba òun àbí ìwọ tójọ́ orí ẹ̀ ti dàrú òwò abẹ́ bùnbí jẹun blọ́ọ̀kì ẹ wo pọnú Lukmanu ó sọpọ́tì jẹun blọ́ọ̀kì ìwọ ọ̀dẹ̀ yìí ẹnìbọ̀ tó bá ti sọpọ́tì àwọn ẹlẹ́bọ̀ yìí máa blọ́ọ̀kì ẹ̀ ni jẹun blọ́ọ̀kì ìwọ gbọ́ngàn tó ń bẹ́ẹ̀bù jẹun blọ́ọ̀kì ẹ̀ mùsùlùmí ni gbogbo àwọn tó tún bèbú tó ní pọ́n yọ ọbẹ̀ ṣe lẹ́yìn ọ́n yẹ bọ̀ ṣe mùsùlùmí ẹlẹ́bọ̀ jẹ́ ń báǹdì ẹ̀ kó má ti ráyè ṣe ẹni tí àwọn mùsùlùmí ẹlẹ́bọ̀ lọ́ tún bèbú mùsùlùmí ẹlẹ́bọ̀ mùsùlùmí ẹlẹ́yọ̀ mùsùlùmí ẹlẹ́bọ̀ mùsùlùmí ẹlẹ́yọ̀ mùsùlùmí tó sọ̀pọ́tì ṣẹ̀ṣe tó bá worúkọ ẹ tó ń bèbú ẹ tó tún sọ̀pọ́tì ẹ̀gan Lukmanu ni ó mọ́rúkọ ẹ tó jẹ́ Lukmanu ìkọ́nà àwọn Lukmanu àkọ́kọ́ Sayyidina Lukmanu ó sọ fọ́mọ ẹ̀ pé yáàbù náà yà ìwọ ọmọ mi o láàtú shirik ìwọ ọmọ mi má ṣẹbọ o billahi ó náà ń búra inna shirika dájúdájú ẹbọ yẹn o la zulumun azim òun sọ fún ọmọ ó sọ fọ́mọ ẹ̀ pé ìwọ ọmọ mi o má ṣẹbọ sọ́lọ́run mo dẹ̀ búra fún ẹ ẹbọ torí yẹn o àbòsí tó ga ni ó ń sọ fọ́mọ ẹ̀ bẹ́ẹ̀ ìwọ wá ń jẹ́ Lukmanu ó wá ń sọpọ́tì ẹlẹ́bọ lórí ìbúrí yẹn change orúkọ ẹ̀ kó Lukmanu kó máa jẹ́ Ẹ̀yọ́gbèmí lọ change orúkọ ẹ̀ kó Lukmanu lọ máa jẹ́ Ẹ̀yọ́gbèmí àbí Fágbèmí wèrè so ẹ̀yin mùsùlùmí ẹ má bá wọn participate bí ẹ̀yọ̀ mọ́ ẹ má bá wọn ṣe é mọ́ tó bá bakú ó máa wọ̀nà ẹ̀yin ìjọba títẹ ẹ̀yin mùsùlùmí tẹ bá wọn participate nìyẹn ẹ̀yin ìjọba ẹ bá fòfin de àwọn ọmọ yín tó ń ṣẹ̀yọ̀ ẹ bá fòfin de wọn ọ gbọ́dọ̀ nu anybody tí ò bá ti ń ṣẹlẹ́yọ̀ a lè máa lọ títì kan máa nà wá kí nìyí ti ń pọ̀ jù ọ̀pẹ́sì wa lélẹ́yìí o tó bá yẹ pé àwọn náà tábà tó bí muslim brother bí 50 àbí 100 tábà rìn lọ tá a dé fìlà tá a wọ bàtà wa tó bá lọ pàdé wa lójọ́ tó bá dùbù wá ṣé àní àwọn ní dojújà kan àní àkẹ́rẹ́ náà lọ ṣe kíra lọ ṣe nù lù wa ẹ fòfin dè wọ́n ni kọ́ bá fẹ́ bọ́ọ̀dì tó bá lọ tiẹ̀ lẹ́kọ̀ọ́ máa lọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ náà ẹ fòfin dè wọ́n kọ́ máa nà wá ẹ fi òfin dè wọ́n pé ẹ má dọ́dọ̀ àwọn ẹni tó ń lọ tí wọ́n ẹ má fọwọ́ kan anybody ẹni tó bá ti ń lọ tiẹ̀ kó máa lọ tiẹ̀ tó bá pẹ̀lẹ́ mùsùlùmí ẹ fi lẹ̀ tó bá pẹ̀lẹ́ ní christian ẹ fi lẹ̀ tó bá pẹ̀lẹ́ lẹ́bọ̀ ẹ má nà anybody ọ ṣe má nà wá ẹ kílẹ̀ iná lọ ṣe bẹ̀ kílẹ̀ lọ ṣe nùlù wa ẹ ṣe bá ní ká má lọ nùlù wa ẹ bá báǹdì wa pé kó gé bíríìjì ká má wọ̀ nùlù wa tó bá dijọ́ ọdún nìyẹn tó bá ti fẹ́ ṣẹ̀yọ̀ ká má wọ̀ nùlù wa ẹ bá wa sọ fún wọn kó má nù anybody ara ẹ bá wa fòfin dè wọn pé ẹ gbọ́dọ̀ nù anybody kó má dọ́dọ̀ anybody kó má dọ́dọ̀ wa kó fi wálẹ̀ ká má bá tiwa lọ ó yẹ lè má nù àwọn èèyàn náà ó ń nù àwọn èèyàn wọ́n ń ṣe àwọn èèyàn léṣe wọ́n ṣe máa nù àwọn èèyàn wọ́n ṣe máa tẹ́tí àwọn èèyàn wọ́n dẹ̀ fi chance kìíní yẹn fi jalè tó ní kálukú bá ti mọ̀ pé ẹ̀yọ̀ tó bá ti kó tó ní pé wọ́n gba fọ́ọ̀mù lọ́dọ̀ àwọn ibi tó ti fẹ́ gbé yọ̀ pé wá tó bá ti mú ẹ pé o know anybody you are on your own ní o máa mú id card ẹ wá wọ́n máa gba id card onítọ̀hún wọ́n máa ra id card ẹ wọ́n máa ṣe photo start ẹ máa ṣe gbogbo ẹ tó bá ṣèṣì nàyàn tó bá mú ẹ o máa lọ dá ẹ̀wọ̀n tiẹ̀ ṣe lọ́tọ̀ ni a sọ fún ẹ pé kò nàyàn anybody tó bá ń lọ ó wọ bàtà kí ló kọ́ mi pẹ̀lú pé mi ní wọ bàtà wàá sọ pé kí n má wọ bàtà tó ló pọ̀ gbẹ́yọ̀ Sẹ̀lẹ̀ ń lọ Sẹ̀lẹ̀ ò wọ bàtà Sẹ̀lẹ̀ ò dẹ̀ compulsory fáwọn mùsùlùmí pé ká má wọ pé a gbọ́dọ̀ wọ bàtà Sẹ̀lẹ̀ ò compulsory fún kérúbù Sẹ̀lẹ̀ ò compulsory fún àwọn ẹlẹ́sìn míì pé wọn ò gbọ́dọ̀ wọ bàtà Sẹ̀lẹ̀ nìkan ni ò wọ bàtà wá ìtẹ̀yìn ẹlẹ́yìn ọmọ sọ pé torí pé mo kọjá lọ mi ìwọ bàtà àbí mo gbọ́dọ̀ bọ́ bàtà mi fún kíni máa ṣe bọ́ bàtà fún kíni
irú ọdún òṣìwò nìyẹn irú ọdún orí burúkú òṣìwò lẹ́ ń celebrate dẹ́gbẹ́ mama restrict mi ẹ máa gba right mi lọ́wọ́ mi pé mi ì gbọ́dọ̀ wọ bàtà mo ṣe máa wọ bàtà kọjá mi ì ṣe ní wọ bàtà kí ló kọ́ mi pẹ̀lú títí yín ẹ di àwọn ara yín mú kẹsí pé ìwọ ara wa ò gbọ́dọ̀ wọ bàtà o anybody tó bá jẹ́ mùsùlùmí kó máa lọ tiẹ̀ kó ní kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kí ló dé náà ẹ̀yin ìjọba ẹ bá wa sọ fún wọn tó bá ti jáde kó má tó bá ti fẹ́ ṣẹ̀yọ next time kó má wèrè kó ti fẹ́ bomi pa kó má sórí burúkú wọn kó má gbé dé ọ̀dọ̀ mùsùlùmí kó fi gbogbo mùsùlùmí ńlẹ̀ káwọn mùsùlùmí máa lọ kó fi kírísítẹ́nì ńlẹ̀ kí kírísítẹ́nì náà máa lọ tiẹ̀ kó má nù anybody kí ló dé aṣáá máa nà wá ṣé dandan ni kó fọ́ọ̀sì wèrè tó ń ṣeré wa lórí ni wọn lẹ́tọ̀ àti fọ́ọ̀sì wèrè tó ń ṣe wọn lẹ́tọ̀ àti fọ́ọ̀sì ẹ̀ lé wa lórí náà tábẹ́ ṣẹ̀yọ wọn ẹ lọ ṣẹ̀yọ ẹ̀yọ wèrè yín tẹ̀ ṣe ẹ má nù anybody ẹ má nà wá ẹ má dọ́dọ̀ wa kí kírísítẹ̀ máa lọ tiẹ̀ àwọn mùsùlùmí máa lọ tiwa àwọn ò bá yín ṣe ẹ̀yin máa lọ ṣe wèrè yín ẹ máa fọ́ọ̀sì ẹ̀ lé wa lórí ẹ máa nà wá ká bá yín participate tí bá fi lè ti bọ́ bàtà mi mò ń celebrate ní tẹ́ ń ṣe nìyẹn tí bá fi lè ti bọ́ bàtà mi fún yín tí mo dẹ̀ ní right inú ìlú mi tẹ́mi ò dẹ̀ fi ẹ̀sìn tèmi disturb títí yín rí tó bá fi lè mú mi bọ́ bàtà mo support ní tẹ́ ń ṣe nìyẹn mi ò dẹ̀ lè support ẹ̀ so tí bá wọ bàtà mi tó bá nà mí mi ò ní gbà yes mi ò ní gbà ẹlẹ́gbẹ́ why can't you go there? You are very stupid. You this stinking bastard. Let me just block it. Orí ẹ ti dàrú. Orí ẹ ti dàrú. Tó bá di next year. Tẹ́ bá never share ẹ̀yọ yín. Tèmi náà bá wá pé àwọn boys tèmi náà àwọn boys á pọ̀. Tá bá pọ̀. Tẹ́ àwọn ẹ̀yọ bá di stop àná tá lọ bá kó bò wọ́n sìn wá ní ó dá wà lálẹ́. Wọ́n ṣe máa ní pé ká wọ́n máa restrict wa ká máa rìn ní títì. Kí ló ṣẹlẹ̀? Gbogbo akọni tí bá pa àwọn muslim brother Lagos Island nípa yí brother ẹ jáde àwọn náà fẹ́ wọ́de kí ló kọ́ pẹ̀lú wèrè tẹ́ ń ṣe ẹ má ṣe wèrè yín lọ náà àní ẹ má ṣe wèrè yín náà ẹ má ṣe wèrè yín àdìmú kẹ má ṣe òṣì yín what is the problem orí ẹ burú màá block ẹ what is the problem with you orí ìyálà yẹ ó ti dàrú olórí burúkú ẹlẹ́bọ ló máa jẹ́ o ẹ wo wèrè olóṣì jàti ó pẹ́ lọ́yà láyé ẹ má tún wá kọ́mẹ́ntì sórí péjì mi mọ́ kò ní dáfíà láyé ẹ ó pẹ́ lọ́yà orí ẹ burú lọ́rùn ẹ ó mọ̀ pé trespass láti wá kọ́mẹ́ntì sórí mọ̀ pé èmi kọ́ mo ra dátà fún ẹ ó dẹ̀ dúró sínú ọ́fíìsì ẹ kí ló wá ṣe lórí péjì mi pé ó tiẹ̀ wá bẹ̀ lásán tí bá gbé yẹn ṣe pé mo ní right ní da fáwọn ẹbí ẹ rí ẹ burú ẹlẹ́bọ lọ́yà wọ́n fi mí lẹ̀ ẹlẹ́bọ lọ́yà orí ẹ burú ni mo ti block ẹ sórí ẹ burú lọ́rùn ẹ ni àbórò ṣé ká bàbá participate ni what is my problem báwo kí ló kàn ṣé ṣé àlẹ́tọ̀ àti rìn nínú ìlú wa ṣé àlẹ́tọ̀ àti rìn ẹ̀yin ìjọba ẹ bá wa fòfin de àwọn èèyàn yìí ẹ bá fòfin dè wọn tó bá stop ẹ tá bá rìn tó bá ó máa dìjà gbogbo gbà òun ẹwòrán àwọn ẹlẹ́ni kílẹ̀tọ̀ fi nà eléyìí òun dànù ẹ̀jẹ̀ wo eléyìí ẹ̀wọ̀ eléyìí mọ̀ ń bọ̀ kílẹ̀tọ̀ fi nà ẹni eléyìí kílẹ̀tọ̀ fi nà tó báyìí kí ló ṣe. ẹwòrán kí ló dé tó ń mú ẹlẹ́ni tó ń nà ṣé dandan ni pólítọ̀ bá celebrate ọdún ẹ̀ ni ṣé dandan ni kó bá celebrate orí burúkú tó ń ṣe ni débi pé àwa mú onítọ̀ àmà nà ẹlẹ́ni ń lọ wàá dẹ̀ mú ẹwòrán ó fẹ́ nà ìyẹn wá fi bínú fa kí ni mo lórí ẹwòrán wà nà kí ló nà fún irú orí burúkú òṣìwò nìyẹn irú orí burúkú òṣìwò náà ń ṣe yẹn kí ló mú ẹlẹ́ni tó nà fún kí ló nà fún ẹwẹlẹ náà
ẹ bá ṣe náà tó ń ṣàwọn èèyàn léṣe àwọn náà tún yọ̀bọ yẹn. ẹ wò ó kíláàbù ẹ wò ó ìbọn náà tún yọ yẹn kí ló dé náà. Ẹyin ìjọba ẹyin náà ẹwòrán àwọn bọ́ìsì àwọn náà fi bínú lé wọn padà pé kí ló ṣẹlẹ̀ náà kí ló fẹ́ ṣe wá lè ṣe ni ẹwòrán ohun tá a máa ṣẹlẹ̀ lélẹ̀ tá a bá ti dì wọ́n mú lọ́wọ́ pé ẹ wá gbogbo agboolé kọ̀ọ̀kan tẹ́yọ̀ ti fẹ́ jáde ẹ di àwọn wèrè tó fẹ́ wá gba kiri lọ́wọ́ yín pé ọ̀ gbọ́dọ̀ fọwọ́ kọ anybody kẹ́yìn ìjọba bá àfòfin dè pé ẹ̀yọ̀ tó bá nu anybody o bóyá 5 years imprisonment ni bóyá 2 years ni tẹ́ bá fi dè wà láìwọ̀n nínú anybody èkó máa wà peaceful àwọn èèyàn máa wá wòran wèrè tẹ́ ń ṣe náà bàtí bàbá ọmọ àná wa o èmi ò lọ o ọmọ náyàn ni ẹ̀yọ́ ọmọ náyàn torí ẹ̀ àwọn kò sí ta ló fẹ́ lọ kí lè fi ẹ̀yọ́ yìí ẹ fi threaten life àwọn ẹlẹ́ni fún àwọn adájọ́ mi kò sí àwọn òkè àmújẹ̀fẹ́ ṣe lọ sí Lagos àyàndé ojú ẹ̀yọ́ wàá mú mi wàá dẹ̀mọ́ pẹ̀lú mi a máa dá sí ẹ lára ni pẹ̀lú aṣọ ẹ̀yọ́ ẹ̀wẹ̀rẹ̀ ẹ̀yẹ orí ẹ̀ ò pé táwọn security mi wà á máa wù ẹ̀ kó máa kó ọ̀pá orí ẹ̀ bò mí orí ẹ̀ burú lọ́rùn yìí pẹ̀lú wèrè tẹ́ ń ṣe káàkiri. wo ẹ̀yin ìjọba èmi ti sọ tèmi fún yín ẹ bá wọn sọ̀rọ̀ káwọn ẹbí wọn gbogbo àwọn agboolé kọ̀ọ̀kan tẹ́yọ̀ ti ń jáde wọn ò lẹ́tọ̀ọ́ àti sọ fún wọn ò lẹ́tọ̀ọ́ àti àwọn wèrè tó ń jáde ń bẹ̀ wọn ò lẹ́tọ̀ọ́ àti fọwọ́ kàn anybody wọn ò lẹ́tọ̀ọ́ àti fọwọ́ kàn anybody kan bá gbogbo ọmọ agboolé kọ̀ọ̀kan sọ̀rọ̀ pé ẹ wá agboolé kọ̀ọ̀kan tẹ́yọ̀ ti fẹ́ jáde o àwọn ẹ̀yọ̀ tó fẹ́ jáde ń bẹ̀ o èyí tó bá nu anybody ó máa lọ ṣẹ̀wọ̀n ẹ sọ fún wọn bẹ́ẹ̀ ẹ máa dẹ́gbọ́ gba àwọn wèrè yẹn wọn ò ní nu anybody wọn ò ní nu anybody tó ló mọ̀ pé tó bá ti ìwọ tó nà ẹ̀ tó bá bú ẹ so tó bá wú ẹ lọ síwájú ọlọ́pàá pé ìwọ ló nà mí tó fi tí mo fi ṣe bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ni kò ní wàhálà ẹ̀wọ̀n nínú anybody wọ́n máa jójó wọn lọ wọ́n máa ṣòṣì wọn lọ jẹ́jẹ́ wọn ni ṣùgbọ́n máa nàyàn kò ní nàyàn ṣé òòṣà yín náà ni ṣé ìdùnnú ni kẹ́ máa fi kíní yẹn kí lẹ fi ń ṣe mo ní kíní àwọn eléégún jọ̀wọ́ náà táwọn eléégún náà ṣé ní gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe bí ìṣẹ̀ṣe wèrè yìí wèrè wà ní blọ́ọ̀dì mo rò ní eléégún kan tó lọ mú oúnjẹ olóúnjẹ ọjà tẹ́lẹ̀lẹ́ni ń tà lẹ́gbẹ̀ẹ́ títì ó dẹ̀ kí mọ́lẹ́ dẹ̀ gbé ó dẹ̀ dá oúnjẹ olóúnjẹ sílẹ̀ lẹ̀ fáwọn area boys kan gbé òun rẹ̀ náà ẹ̀wòrán eégún ló bọ̀ ẹ̀ ó gbé ọjà ọlọ́jà ó dẹ̀ gbé lẹ̀ ẹ̀jẹ̀ sẹ́ndì ẹ̀ sórí bíbẹ̀ kẹ́yìn náà wò ṣé o gbọ́ àwọn ìwèrè tẹ́ ń pè wá sí rè ká wá ṣe ṣé o gbọ́ ìwèrè yín tẹ́ ń pè wá sí rè. mọ̀ ń bọ̀ ó ti wọrí fóònù mi ṣé o gbọ́ àwọn ìwèrè tẹ́ ń pè wá sí rè pé ẹ̀yin náà wá dára wa o òun dà o kí ni fídíò ẹ̀ dà o ó ti wọlé sí náà òun dà náà mọ̀ ń bọ̀ ó ti wọlé sórí fóònù mi how many minutes nínú máa fẹ́ mọ̀ 16 seconds mo fẹ́ wá fídíò ẹ̀ náà jáde fún yín tẹ́yìn náà bá rí ẹ wò pa kí ló dé ṣé fi ń rọ̀bù ni ṣé gbogbo àwọn ṣẹ̀ṣẹ̀ yín ẹ fi ń rọ̀bù ni àbí èwo lẹ fi ń ṣe 16 seconds ó gbégbá onígbá ó dẹ̀ lọ ń fún àwọn èèyàn àbórí yín burú ni ẹ̀yin wèrè gbúrúwà ẹlẹ́ni tó ń dín káà tó ń dín pọ́pọ́fù ẹ̀ ó dẹ̀ lọ gbé nǹkan lẹ́gbẹ̀ẹ́ títì ó dẹ̀ gbé fáwọn tí nǹkan máa jẹ lọ ẹlẹ́ni ọjà ọlọ́jà no kò yẹ kó rí bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ kí ni wàá wọ̀ sí mọ́ ń bọ̀ ẹ̀ tuntun send gbọ́dọ̀ wá. Báyìí náà mi ìdẹ̀mọ́ tó mi ìdẹ̀rí mọ́ṣá ok òun lílé ọjà ọlọ́jà ó dẹ̀ gbé ẹwòrán ẹwà wẹlé náà ẹ̀yin náà ẹwọ eégún o ẹwọ tó ṣe
ẹwòrán ọjà ọlọ́jà ẹwòrán ẹlú sùúrù gbogbo ẹ̀yin ìjọba sẹ́yìn náà rí yẹn eléégún wèrè kọ́ nìyẹn o ẹni ẹlẹ́ni tó ń tajà ẹ̀dẹ̀ gbẹlẹ́gbẹ́ ẹwò ẹ̀ṣọ́ orí burúkú yẹn ẹwòrán irú ọdún kọ́dún wo lẹ̀ ń ṣe ẹ̀yin olórí burúkú oníṣẹ̀ṣe yìí irú ọdún òṣì wo lẹ̀ ń ṣe tí a máa ọ̀pẹ́rẹ́sì àwọn ẹni ẹlẹ́ni irú ọdún wo nìyẹn kẹ́kọ̀ọ́ máa dédé gbọ́ ọjà ọlọ́jà tẹ́ máa gbé ẹ̀yin ìjọba ẹ bá wa fòfin dè wọ́n irú eégún yẹn ó yẹ kó bù sọ ń bẹ̀ pé olè lélẹ́yìí ó tún encourage olè kó ń là ń bí i 5 years ẹ̀wọ̀n kò dẹ̀ gbọ́dọ̀ bó aṣọ eégún ẹ̀ kúrò lórí ẹ̀ o ó máa lọ ṣe ẹ̀wọ̀n pẹ̀lú kíní aṣọ eégún ẹ̀yẹn náà ni o torí eégún ló ṣẹ̀wọ̀n kò ń ṣèyàn o eégún ló lọ jalè o kò kí ń ṣèyàn o kó wọ aṣọ eégún ẹ̀ bó ṣe wọ kíní yẹn ló máa fi ṣẹ̀wọ̀n fọ́dún márùn yẹn bá ti pé kán títà kó máa lọ ó máa wọ aṣọ eégún ẹ̀yẹn lọ ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni o yes ẹ̀yọ̀ tó bá nàyàn náà àtòun àtàṣù ẹ̀ tó wọ̀ yẹn náà ló máa fi lọ ṣẹ̀wọ̀n fọ́dún yí ọdún tẹ́ bá fún torí ẹ̀yọ̀ ló dáràn kò gbọ́dọ̀ wọṣọ lé lọ sí kóòtù tó máa fi lọ bó ẹ̀wọ̀n ẹ̀ fún aṣọ tó wọ̀ lọ tó fi ṣẹ̀yọ̀ yẹn náà ni kò fi ṣe irú tó ṣe fún Kánú tẹ́pà aṣọ ẹyọ kan ẹni tó bá òun ló bá kílókò Fendi ṣé Fendi láṣọ ẹ̀yìn ní Fendi ó fi fẹ́ ó yẹ kó fún láwọ́ọ̀dù ní lórí Fendi tó wọ̀ òun nìkan aṣọ ẹyọ kan tó wọ̀ káàkiri lónìí bẹ́ẹ̀ gbà tó dé Kánò sí ó ti máa change aṣọ mi fi yọ o ọlọ́mọdé àṣẹ wọn o ẹlẹ́yọ̀ tóun náà ló bá mẹ́lẹ́yọ̀ náà aṣọ ẹ̀yọ̀ tó wọ̀ yẹn ni kó wọ̀ tó máa fi parí ẹ̀wọ̀n ẹ̀ tó bá mẹ́lẹ́gún náà aṣọ eégún ẹ̀ náà ni kó fi lọ ṣẹ̀wọ̀n kò lẹ́tọ̀ àti nu aráàlú kò ní right ẹ̀ yes kò ní right ẹ bá wa fòfin dè wọ́n ẹ̀yin ìjọba ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa fòfin dè wọ́n ọ̀ ní láti máa nu aráàlú ara tó bá ti nu anybody kó lọ ṣẹ̀wọ̀n àbá lọ jalè kó lọ ṣẹ̀wọ̀n ẹ rí i pé gbogbo wọn á sí right ṣùgbọ́n ẹ fòfin dè wọ́n ẹ fòfin dè wọ́n ọkọ̀ máa ṣe kíní kan ọkọ̀ àwòpá kíní kan eégún lé bàbá jàntálà nìyẹn eégún lé bàbá jàntálà nìyẹn ìkọlélẹ̀ ìkọlọ́ tún sẹ́ni sí mi tó ń nà àwọn èèyàn ẹwúrọ̀ ẹni ẹlẹ́ni náà ń nà wọ́n bọ̀. Ayọ̀ gàlélẹ̀ sí mi ẹtú wọlé wo ẹwòrán wọn nù àwọn èèyàn kiri ní kí ni mo gbọ́ shit ẹ fa àwọn èèyàn lẹ́nà kí ló dé ṣé dandan ní ká bá yín celebrate orí burúkú yìí ni ẹ̀yin lẹ́yìn ṣí èrè náà ẹ̀dá ṣòṣì yìí náà kí ló dé ẹni bọ̀ tó bá wá àbò rìn lọ ẹ̀ kọ̀ mú ẹ̀ máa nà wọ́n bẹ́ẹ̀ pé kinní kan ẹwòrán kí ló ń nà àwọn èèyàn fún ẹ wò kí náà nu ẹlẹ́ni fún kí náà nà fún wọn ni ọtọ yóò gbẹ́yọ̀ wáyé ọtọ yóò gbẹ́yọ̀ bá wò ṣé lọ́dọ̀ kí bá yín gbẹ́yọ̀ ni àbẹ́ ń ṣí ere ni ṣé ń ṣí ere ni ẹ̀ ń sinmi ni àbẹ́ ń ṣí ere ṣẹ́ni púpọ̀ ohun tó máa ń dùn mí ni pé àwọn ẹni tó ń gbẹ́yọ̀ yẹn wọ́n ń ṣe alien mùsùlùmí ló wà nù wọn christian ló wà nù wọn tó ń ṣe ẹ̀yọ̀ yẹn wọ́n ń ṣe alien o kò ń ṣe ẹlẹ́bọ̀ 80% wọn mùsùlùmí àti christian ni wọn 80% mùsùlùmí àti christian làwọn tó gbẹ́yọ̀ yẹn even 95% pàápàá mùsùlùmí àti christian ni wọn ẹlẹ́bọ̀ mélòó lẹ́lẹ́bọ̀ tó wà ní ayé mélòó lẹ́lẹ́bọ̀ tó wà ní kí ló rẹ̀ ìyí tó bá pẹ́ ẹlẹ́bọ̀ lòun tó bá lọ́la bèèrè lọ́yẹ̀ pé mo lọ òun lọ church tó bá lọ́la bèèrè lọ́wẹ̀ àmọ́ ń lọ mosque ṣùgbọ́n táìmù tó ń ṣorí burúkú yẹn lọ́wọ́ àní ẹ̀fọ̀wúlẹ̀ òun ṣẹ̀ṣẹ̀ ṣe àwọn ni òun lẹ́lẹ́ oníṣẹ̀ṣe òun ní mùsùlùmí
òun ló níṣẹ̀ṣe òun ni Christian wọ́n ṣe méjèèjì papọ̀ wọ́n lè fẹ́ gbé níwájú Ọlọ́run bẹ́ẹ̀ nílé ayé o lè play for Arsenal kó tó máa play fún both team kò possible tíìmù kan ló máa dì mú òun náà mọ̀ bẹ́ẹ̀ o òun ò lè máa play for Arsenal kó tó máa play fún Man U o kò possible o máa dúró pẹ̀lú tíìmù kan ni wàá gbà tán fún pé tíìmù yẹn ni o lè ṣe méjèèjì papọ̀ tó wá fi di tọ́lọ́run sí pé irọ́ o ẹyọ kan ló gbọ́dọ̀ ṣe àwọn nínú ìròyìn tọ́lọ́run sọ yẹn kò sọ̀rọ̀ ń bẹ̀ àwọn máa ṣe méjèèjì papọ̀ ni máa tẹ̀sẹ̀ bọ̀ tún tẹ̀sẹ̀ bọ̀ sí kọ́lọ̀ máa ṣe ṣàánú wa èmi ti sọ tèmi fún yín ẹ̀yin ìjọba ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa nǹkan ṣe sí ẹ bá wa nǹkan ṣe sí tẹ́ ẹ bá wa nǹkan ṣe sí tí kíní bá ń go on and on a máa dèṣù a máa di wàhálà gbogbo èèyàn dẹ̀ kọ́ lára ẹ̀ gbà á kégo wọlé kájá ó má gbó gbogbo arajá kọ́ ló ń gbarú ẹ̀ o bàbá Bọ́lá Tinubu kégo wọnú ilé báyìí kájá má wàá gbó gbogbo arajá kọ́ ló ń gbarú ẹ̀ o gbogbo arajá kọ́ ló ń gbarú ẹ̀ o gbogbo arajá kọ́ ló ń gbarú ẹ̀ o kò ṣe gbé yàn ló máa tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ o kí wèrè kan máa kọjá ẹni máa nà yàn wèrè tí ò tó bẹ́ẹ̀ tó bá ti rí yàn ní títì face to face àwọn àtọ́rí pé ó wà ní group of stupid people tó wà pẹ̀lú wọn tí yóò bá stupid kò ní gbẹ́yọ̀ tí yóò bá ponú èmi náà ti ponú rí ọlọ́run ti yọ mí kó ní òponú tí ó bá wà tó wà lára àwọn stupid people kan tó kàn tí ó bí lè pọ̀ gbọ́ pakọ̀dá ni a wá lo stupid advantage kan lé àwọn èèyàn lórí a máa fi ride àwọn èèyàn kó dáná so ẹ bá wa restrict wọn pé wá ní ẹ má ṣe ẹ̀yọ yín ẹ má ṣe lọ tẹ bá fẹ́ ṣe ẹ lọ má ṣe ṣùgbọ́n tẹ fẹ́ ṣe yẹn ẹ gbọ́dọ̀ gba right oní right lọ́wọ́ ẹ̀ yẹn làwọn á bẹ̀bẹ̀ fún agitate fún kinní yẹn pé ẹ̀yin ìjọba ẹ jọ ẹ bá wa sọ fún agboolé kọ̀ọ̀kan ẹ fòfin dè wọ́n nígbà tí bàbá Fáṣọlá tó ń ṣe gómìnà wọ́n dè wọ́n pé tó fẹ́ gbẹ́yọ̀ inú TBS ló máa ti ṣe ifo bó tẹ̀ jẹ́ wọ́n ṣorí burúkú ẹ̀rù ń bà wọ́n pé àwọn òfẹ́ wà láwọn tí Fáṣọlá lè lọ gbá wọn jù sẹ́wọ̀n wọ́n tún àwọn ilé ilẹ̀ wọ́n ṣe wọ́n wọ́n bàánú àdúgbò jẹ́ nínú àwọn èèyàn wọ́n nínú àwọn èèyàn nínú everybody kí ló dé tára bá ti ń kọ́ ẹ tó bá níjà pẹ̀lẹ́yàn má gbẹ́yọ̀ lọ bàjà face to face tẹ́mi ẹ bá gbé o wà lè torí pé ẹ̀rù wa ń bà ẹ́ láti lọ bonítọ̀ ń jà o wá lo advantage pé yẹ̀ síwájú ọ̀dọ̀ ọ̀lẹ́ máa gbà á máa nà wọ́n bàjẹ́ àwọn fi ń nọra wọn ṣàwọn èèyàn léṣe so ẹ̀yin bàbá wa tí ẹ pẹ́ wà lórí oyè ẹ bá wa wá àkànṣe sí kọ́lọ́ máa ṣàṣàánú wa ọlọ́mọṣẹ́ ìyọnu sí wa ìdáwọ́lé gbogbo ọlọ́njọ́ máṣẹ́ ìyọnu sí dáadáa ọlọ́lá haúlà wàlá quwwata illa billahi al-aliyyil azim tó a padà pàdé lẹ́tà subhanaka Allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.